gẹ́gẹ́ bí ìlú tá a wà yìí Ẹ̀rìn Ìjẹ̀ṣà waterfall bàbá ọdún wo ni kiri bó ló ṣe ṣẹlẹ̀. mi ò lè sọ pé ọdún báyìí ni wọ́n ìṣàlànà sẹ́túrì nìyẹn. ẹ̀yin náà wo bí gbogbo ẹ̀ ṣe rí àrí apáta láwà yìí. bó ṣe mú àdá tó bẹ́rí ẹ̀ nìyẹn. Ìṣẹ̀ṣe làgbà ká má gbàgbé orírun wa. Ìṣẹ̀ṣe làgbà ká má gbàgbé orírun wa. Ìṣẹ̀ṣe ló lè máyégún. Òun nípìnlẹ̀ àṣà tí ṣe àwọn bàbá wa. Ká má gbàgbé ìṣẹ̀ṣe káyé lè padà bọ̀ sípò. Ká má gbàgbé orírun wa. Oúnjẹ kúkú lọ, oúnjẹ kúkú lọ. Òrìṣà gòrìṣà lọ, ó gòrìṣà lọ, ó gòrìṣà lọ. Ẹnìkan jẹ nìkan lọ. Ó dé, òkú dọ̀ọ̀sà, ó dé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Ìṣẹ̀ṣe yàtọ̀ ilé kọ̀ọ̀kan ló sì ní ìṣẹ̀ṣe tiẹ̀ ní ìlú Oríta o ní ìlú Aláfíà mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ jẹ́ ká jọ sí wọn Ṣàwẹ́rẹ́ lórúkọ tá à ń pè wọ Ọ̀fun, Ṣògídí lórúkọ tá à ń pè wọ Ẹ̀dọ̀, Asànmápìyè lórúkọ tá à ń pè wọ Ẹ̀mí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta dóríta mẹ́ta pẹ̀rẹ́ wọ́n bá àwọn ìyá mi Òṣòròǹgà apanimọ̀ àgún olókìkí òru ajẹ̀dẹ̀ èèyàn mọ́ bì ẹyẹ ológo tí ṣe téèté lójú omi igbó dúdú kìjìkìjì arúmọ̀léwé ìtàkùn kìjìkìjì arúmọ̀tàgùn Ọlálọ́mí lórúkọ tá à ń pa àwọn òkú mọ́ òní bí. Aláòdé ayé mọ̀ ọ́ Aláòdé ayé mọ̀ ọ́ ọmọ sówó ọmọ sọmọ ọmọ ṣàìgbálẹ̀ ọ̀rọ̀ gbogbo ibi tó wá ti dàbí pé ọwọ́ mọ́tò òde òní fẹsẹ̀ rìn bẹ́ẹ̀ tọ́ mọ́tò mi ń ọ̀tọ́ ẹni bá tọ́ka lọ ká sọ ọkọ ọmọ sọ̀tá yín ni ọkọ ọmọ sọ̀tá yín ni wọ́n ní mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ mọ́tò mi ń ọ̀tọ̀ ẹ̀ ń tọ́ yèrèpè ní yèrèpè gbọ́ọ̀lù kèké ayé ọmọ gbọ̀lọ̀tà yín. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. gẹ́gẹ́ bí ìlú tá a wà yìí Ẹ̀rìn Ìjẹ̀ṣà waterfall bàbá ọdún wo ni kiri bó ló ṣe ṣẹlẹ̀. mi ò lè sọ pé ọdún báyìí ni wọ́n ìṣàlànà sẹ́túrì nìyẹn. Century. so nígbà tí Akílà yèyé ayé tó kúrò nílé Ifẹ̀ torí ọmọ bíbí Oòduà ní Akílà so àwọn ọ̀rọ̀ bíi ilé Ìlá ti lọ àwọn Aláàfin of Ọ̀yọ́ ti lọ ọba Bìní ó ti lọ ìgbà tí Ọ̀wá wá dé Ọ̀wá àti Iléṣà ní dé kẹ́yìn so Ọ̀wá yẹn wà lára ọmọ bíbí Oòduà Akílà ni ọ̀kan làwọn nínú wọn ọkọ̀ ṣoṣo olójóbìnrin tó làwọn wọn fi ń pè ní Akílà ìgbà tó wá di pé ó débẹ̀ tó wá di pé wọ́n ní ọba gbogbo àwọn ọba tó wà níbẹ̀ gbogbo ọmọ Oòduà wọ́n ti lọ Oòduà wá sọ fún Ọ̀wá pé kó mú idà nítorí gbogbo wọn ti gbé adé wọn ti gbé everything ó ní idà àjàṣẹ́gun yẹn ni kí Ọ̀wá máa mú lọ ṣùgbọ́n gbogbo àwọn ọba tó wà níbẹ̀ ọmọ Oòduà tó wà níbẹ̀ wọ́n fi irò sílẹ̀ wọn ò gbé irò Akílà ló gbé irò láti Ilé Ifẹ̀ torí òun náà fi ń ṣàdúrà láàfin Ọọ̀ni títí di àsìkò yìí so Akílà ló gbé irò láti Ilé Ifẹ̀ wá sí Ẹ̀rìn Ìjẹ̀ṣà tí wọ́n bá fẹ́ jẹ Ọwá Iléṣà lẹ́ni Lọ́wábìṣí ni ẹni tó ń ru ìmọ̀lẹ̀ yẹn gbogbo bẹ́ẹ̀rì ní Lọ́wábìṣí òun ẹni tó ń ru ìmọ̀lẹ̀ yẹn ó gbọ́dọ̀ lọ sí ẹsẹ̀ ní Lọ́wábìṣí fi máa rìn torí ìdí tó fi kan Lọ́wábìṣí ni pé nígbà tó ń jẹ Ọwá Iléṣà tó di pé ìmí ìpèbí ló máa kú sí ìtumọ̀ ìpèbí ni pé ilé oyè bóyá oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù mẹ́fà èmi ò ní ṣoṣù kan èmi ò ní pìje so Olúfùnbẹ̀ ọmọ ìyá Ọwá ni òun ló sọ fún wọn Iléṣà pé ó bẹ́tà kan padà sẹ́yìn tán lọ bá Akílà bàtán wá bá Akílà
pé kójọ o àwọn nídìí pé kó ràn wọ́n lọ́wọ́ láti ṣe ètùtù nílé Ọwá. So òun ni Akéla fi pe Lọ́wábìṣí tó fi jẹ́ pé ẹsẹ̀ ni Lọ́wábìṣí fi máa rìn láti Ẹ̀rìn lọ sí Iléṣà. àbẹ̀dúró láti Ẹ̀rìn Ìjẹ̀ṣà táwa yìí ìlú Ẹ̀rìn títí dé Iléṣà ẹ máa gbọ́ yóò gbẹ̀rìn mọ́ kọjá Bẹ́ẹ̀ni yóò gbà wàrájà kọjá bẹ́ẹ̀ni yóò ìṣàmọ́ lọ Iléṣà pátápátá. kí mọ̀ ṣe bí ogún máìlì. Láyé ìgbà tí wọ́n ṣe nígbà yẹn it's about 14 miles. yóò àfẹsẹ̀ rìn lọ Bẹ́ẹ̀ni ọgbà ìgbòho lọ. tá a bá gbéra ní aago 4 aago 10 la máa wọ̀ gbòòrò Iléṣà. aago mẹ́wàá alẹ́ la máa wọ̀ gbòòrò alẹ́ ló gbọ́dọ̀ fi lọ. aago 4 la gbọ́dọ̀ gbéra. aago 4 ìrọ̀lẹ́ la gbọ́dọ̀ gbéra. tó ìgbà tó wá ṣe tó bá ti dé Iléṣà Lọ́wábìṣí ló máa lọ sí gbogbo yàrá tó wà ní ààfin Ọwá tó máa ṣe àdúrà ńbẹ̀. ààfin kọ̀ọ̀kan náà máa ṣí ilẹ̀kùn tí wọ́n bá ti ṣí Ọwá gbọ́dọ̀ wọlé síbẹ̀. tó bá wọ bẹ̀ nǹkan. ẹ gbọ́dọ̀. ọba Ọwọ́ Iléṣà tẹ́lifíṣẹ̀ fẹ́ ju ẹ̀ gbọ́dọ̀ wọlé síbẹ̀. ẹ gbọ́dọ̀ wọlé tí Lọ́wábìṣí ò bá wá síbẹ̀. tó bá wá wọlé síbẹ̀ nǹkan. ẹ̀rọ ó bẹ́ẹ̀ ti mọ̀. ògbọ́n ni àwọn fúnra wọn náà wá kì í ṣàwá ló wá wọn lọ. àwọn ló wá Olúṣùbẹ̀ lọmọ ìyá wọn tó jẹ́ ọmọ Ẹ̀rìn Òkè. òun ló sọ fún wọn pé Ẹ̀rìn ni Ẹ̀rìn jẹ́ nílẹ̀ àárọ̀ òsùn kò tó jẹ́rìí Òkè nínú ìtàn. ṣùgbọ́n nígbà tí ó di pé lẹ́tà ń sọ́nù. tó di pé ọba Akéla òun ló bí Àlọ́à òun ló fi Àlọ́à ọmọ ẹ̀ sí Ẹ̀rìn Òkè tó fi wà ń bẹ̀. so ìgbà tó di pé ọba Ọwá tó wàjà náà fi wá sọ́dọ̀ Akéla l'Akéla fi ọ̀dà Lọ́wábìṣí láti lọ ṣe àdúrà nílé Ọwá. bó wá ṣe wo àjà yìí Lọ́wábìṣí ti dé ààfin Iléṣà kò tí ì ní lọ báyìí. wọ́n ti wá láti Iléṣà. ó gbọ́dọ̀ wá bí. Ọwá kọ́ ló máa wá. àwọn ìjòyè Ọwá bẹ́ẹ̀ ni ló máa wá. tí wọ́n bá wá nǹkan. àwọn ẹgbẹ́ ní í ṣe. bàbá ìlú ìmọ̀ tóbi ju Iléṣà lọ. Iléṣà bọ̀ tóbi ju ìlú ẹnu ní àgbò. Iléṣà bọ̀ tóbi jẹ́ bíbí. bẹ́ẹ̀ ni ó lè jọ ìlú 50 lára Iléṣà. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ bá wọn wá sọ pé kò sí ṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá ọ̀dà kẹ́lọ̀ ìjọba Iléṣà láìsí pé wọ́n fi tìlú yìí ṣe. àwọn yèsè yan gbọ́dọ̀ lẹ́pa bàbá. wọn ò ní ṣe. tẹ́ bá ṣe nǹkan. àwọn àníwọ̀n ò ní ṣe. wọ́n gbọ́dọ̀ ṣe. ọba Ọwá tó lọ tó gbéṣẹ̀ wọ́n ṣe. nígbà tí Ọwá tó gbéṣẹ̀ Arúmọláràn táwọn kan sọ fún pé kán jẹ́ kí àwọn àlùfáà wá ṣètì gbàdúrà sí ààfin. ó ní lórí àkọlé Tani ó ní àwọn baba ńlá wọn ó ní Ẹ̀rìn náà ti wá ń ṣe àdúrà sí ààfin kó tó wọlé nítorí náà wọ́n má fi òun ṣe àkọsí. a jẹ́ pé bílù ìṣe wà tí ìlú ọba lọ sí Iléṣà ìjọba bá fẹ́ ṣe kéde náà bá fi ṣe tí ìlú ọba ṣe ètùtù wọn níjọba ní Iléṣà. wọn ò ní wọlé wọ́n lè jọba ṣùgbọ́n kò ní wọlé sáàfin. kò ní wọlé sáàfin. kò ní wọlé sáàfin. wọ́n yàgò sílé rẹ̀ ni. wọ́n á dúró sílé rẹ̀. àwọn níbi kan tó ń fi wọ́n sí bóyá fún bí oṣù 3 wọ́n pe bẹ̀ ní Ìpèbí. ìgbà tó bá kúrò ńbẹ̀ ló tó máa wá sáàfin. ìgbà tá a bá ṣètùtù ààfin tán ló tó máa kúrò níbẹ̀ ẹ máa wá sáàfin. bàbá kékeré lè yà wá dáadáa. tẹ́ bá mú ọmọ baálẹ̀ sìn tẹ́ bá mú ẹni tí ó jọba sílẹ̀ ní Iléṣà tó bá náà wọ́n ṣe ń kọ́ pé òun ọ̀fẹ́ káwọn ará Ẹ̀rìn wá. àwọn wíkọ́ ọmọdé mọ́ dẹ̀tẹ̀ tó bá ti lè nìkan gbégbó òwe àwọn bàbá wa ni. àwọn wíkọ́ ọmọdé mọ́ dẹ̀tẹ̀ tó bá ti lè nìkan dé gbénú gbó. tó bó ṣe ní. ó ń gbọ́ òní dá ṣe. a jẹ́ pé ibi tí ọ̀rọ̀ oyè jíjẹ ọba jíjẹ jẹ́ ń Iléṣà ibi tó dé dúró báyìí wọn ní nínú fira wọn jẹ́ láìsí pé Ẹ̀rìn Ìjẹ̀ṣà mọ̀ sí. tán má fira wọn jẹ́ ọba yẹn ò gbọ́dọ̀ wọ ààfin láì ṣe pé ará Ẹ̀rìn wá ṣàdúrà níbẹ̀. bàbá ìgbà táwọn kan wá ń sọ wípé kò sí ṣẹ̀ṣẹ̀ ń kọ́. irọ́ náà ń pa. ṣe rí tá a bá ń sọ̀rọ̀ àwọn onígbàgbọ́ mìíràn burú ju abòrìṣà lọ. Abòrìṣà gan ó tún dáa ní ìdàkejì ju onígbàgbọ́ lọ. torí abòrìṣà tí ìyàwó abòrìṣà bá jókòó lérí òkúta yẹn tó bá dìde abòrìṣà tó jókòó yẹn ò gbọdọ̀ jókòó lé. á jẹ́ kátẹ́gùn fẹ́ sí.
kó tó lè jókòó síbẹ̀. kó tó lè jòkó síbẹ̀ wọn ò gbọ́dọ̀ dalẹ̀ ara wọn ṣùgbọ́n àlùfáà bíṣọ̀bù ó lè báyàwó àlùfáà sùn so gbogbo nǹkan wọ̀nyẹn ó ti wà ní ṣẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ dalẹ̀ ara wọn. wọn ò gbọ́dọ̀ dalẹ̀ ara wọn. bàbá gbàtà wá wò ẹ wá ní láti Iléṣà láti Ẹ̀rìn láti mọ fẹsẹ̀ rìn lọ Iléṣà láago 4 ìrọ̀lẹ́ bàbá ẹ wá wò ẹ wá ní gbogbo ẹ sọ̀rọ̀ kan gbogbo nǹkan tó bá dé lójú ọ̀nà nǹkan tó bá dé Iléṣà. tó bá ti dé Iléṣà wọn gbọ́dọ̀ mú kankan lójú ọ̀nà o ṣùgbọ́n tó bá ti wọ̀ gbòòrò Iléṣà nínú ìtàn ìṣẹ̀ǹbáyé tá a bá ni pé nígbà tó wá bá Ákílà nílẹ̀ àárọ̀ erúkùnrin erúbìnrin náà ń fún ara Ẹ̀rìn erúkùnrin erú ọkùnrin erú obìnrin náà máa fún ara Ẹ̀rìn ṣùgbọ́n nígbà tó wá yá ló di pé wọ́n cancel slave trade ògùn ẹrú kò sẹ́ni tó máa rẹ́rú mọ́ wọn ò rẹ́rú mọ́ làwọn ará Ẹ̀rìn wá dáhùn pé káwọn tó lè wá sí Iléṣà gbogbo nǹkan tó bá bí ní Iléṣà wọn gbọ́dọ̀ fadaláìsì ẹ̀ pátápátá. wọ́n gbọ́dọ̀ fadaláìsì ẹ̀. wọ́n gbọ́dọ̀ kú àti ewúrẹ́ àtàgùtàn àtàdìyẹ nǹkan tí wọ́n ń gbé wọn gbọ́dọ̀ gbólógbò. wọ́n gbólógbò pẹ́pẹ́yẹ. tó máa gbólógbò àti gbogbo rárá èèwọ̀ ni. èèwọ̀ ni. wọn ò gbé wọn ò ní gbé. bàbá ó sì ṣe bí ìsìn. ṣé ó sì máa ṣe. wọ́n ti ń wá wọ́n ti pè mí gan láti Iléṣà. ẹ mọ̀ wulẹ̀ sọ nǹkan tó pè yín fún torí orí afẹ́fẹ́ la wà. bàbá tẹ bá wà wò ó ìlú yìí ìlú ìṣẹ̀ṣe ni. ìlú ìṣẹ̀ṣe ni. ìṣẹ̀ṣe yẹn ló wá bí omi. ẹni ìwé ní gbogbo ẹ̀ ṣe rí àrí àpáta láwà yìí bọ́lá òun ṣe dá àpáta yìí kò yé èèyàn bọ́lá òun ṣe ṣẹ̀dá gbogbo ẹ̀ ẹ wò ó ẹ rí wípé àrí àpáta ni. ní ayé ìgbà kan gbogbo bíbà yìí ni wọ́n fi ń dá oko ṣùgbọ́n ilẹ̀ yẹn ọ̀ya lulẹ̀ ni ẹ wo àpáta bó ṣe bẹ́ni lọ sókè oríṣiríṣi àwọn ẹranko ló ń bẹ́ẹ̀ mẹ́ àwọn lọ sí ibi tó lúmọ̀rè wà a ti kọjá àwọn odò àsìkò tá ń bọ̀ ooru mú wa nígbà tá a débi tá a wà òtútù bẹ̀rẹ̀ sí mú mọ́ kí gbogbo wa níbi kíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé ọlọ́lọ́bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókùn sẹ̀mí ajé olókùn sẹ̀mí ajé ló bí ẹja gbọrọgbọrọ tí bẹ́ẹ̀ lómi ẹ tẹ̀lé mi ká lọ a lọ sí Olúmèrè yọmọ dùnmọ́ wa yọmọ kòrò máa wọ̀ tàwa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi èmi àti bàbá ọlọ́wọ́lọ́wọ́ pẹ̀pẹ̀ a lọ sí Olúmèrè ẹjá lọ bàbá. kòkòkò la ó mọ̀ràn fàdítí kọ́ ọmọ rẹ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ ẹ subscribe síbẹ̀. Ìkànnì Yorùbá Dùn Online TV lèmi ń wò ṣé wọn náà ń wò ó torí pé ó ń kọ́ wa ní àṣà àti ìṣe Yorùbá. kòkòkò la ó mọ̀ràn fàdítí kọ́ ọmọ rẹ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ ẹ subscribe síbẹ̀. má gbàgbé ìṣẹ̀ṣe káyé lè padà bọ̀ sípò ká má gbàgbé orírun wa. ká má ṣe gbàgbé ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe lágbà ká má gbàgbé orírun ilẹ̀ Yorùbá. ìṣẹ̀ṣe lágbà lẹ́tọ̀ yìí Ọláwọlé Aláwọ̀dé Yorùbá Dùn Online TV lóní ká má gbọ́ gbogbo ọmọ Yorùbá lókè òkun ní diaspora ìṣẹ̀ṣe lágbà ká má gbàgbé orísun ká má ṣe gbàgbé ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe lágbà ká má gbàgbé orírun wa ìṣẹ̀ṣe lágbà ká má gbàgbé orírun wa ìṣẹ̀ṣe ló lè máyégún òun ní ìpìlẹ̀ àṣà ti ṣe àwọn bàbá wa ká má gbàgbé ìṣẹ̀ṣe káyé lè padà bọ̀ sípò ká má gbàgbé orírun wa. ọ̀yẹ̀kú méjì àwo ló ń ṣe o. àwo. ọba wọ́n ní èyìnbó kú sí bíbá ẹ̀ lọ́dún kan.
Nígbà tí wọ́n ń ṣe omi gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ni pé òyìnbó yẹn fẹ́ di ibi wọ́n fẹ́ gbóyè dààmú ẹ̀ lókè níbi bẹ̀yìn àbí. wọ́n fẹ́ dààmú ẹ̀ bẹ́ẹ̀ la gbọ́ pé ó jábọ́. òyìnbó yẹn jábọ́ sínú omi rẹ̀. ó wá jábọ́ sílẹ̀ yìí. Ibi ni wá sí sí. níbo ló ṣe sílẹ̀. ọjọ́ ilẹ̀ ẹlẹ́ni báyìí ni wọ́n ṣe sí. kì í ṣe pé wọ́n ṣe sí òkè yẹn. ọ̀rọ̀ ibi tó jábọ́. ibi tó jábọ́ wọ́n ṣe sílẹ̀ lẹ̀ etí òde ẹni wọ́n ṣe sí. obìnrin ni Akílà tó líìdì ẹ̀yìn wá láti Ilé Ifẹ̀. ọjọ́ 17 náà fún ẹ̀rìn láti Ilé Ifẹ̀. bí ẹ̀rìn ló fi ń pe ẹ̀rìn ní ẹ̀rìn ìtàdógún tó wá di ẹ̀rìn ìtàdógún lè ní. tó lọ́wọ́ sọ pé ókè kí ọdẹ tó jẹ́ ọdẹ Akílà ẹ̀ńtọ́rẹ́jì Akílà ní láti Ifẹ̀ wọ́n pè ní Olútàfà Ọ̀fà ló ń ta. so ìgbà tán débí inú ọjà Ẹ̀rìn Ìjẹ̀ṣà ló dé sí. bàbá inú ọjà ló ń pè é. so ibẹ̀ ni wọ́n ń gbé. ìgbà tó sì di pé wọ́n ń gbé bẹ̀ ló di pé gbogbo ẹran tí wọ́n bá pa àfúránṣẹ́ s'Ákílà. ṣùgbọ́n tó bá dọ̀dọ̀ Akílà wọn ò ní dúpẹ́ Akílà ò ní dúpẹ́ lọ́wọ́ bàbá lọ́jà. ni bàbá lọ́jà wá wò pé àbí wọn ò fi nǹkan tó jíṣẹ́ fún ọba ni. lọ́wọ́ ni kí ló fi ránṣẹ́ sí òun pa túlùkù lọ́jọ́ ní ògbé kan ránṣẹ́. òun pa ẹtu òun gbé ránṣẹ́ ọ̀yà ẹ̀ńkò ló kù òun gbé ránṣẹ́. oníta ló gbé rán lórí àwọn ẹmẹsẹ nánú tó fi àwọn ẹmẹsẹ jáde bàtà òkú ẹmẹsẹ jáde lórí ìlú rẹ ní bàbá lọ́jà tó kúrò nínú ọjà ẹni òkú yẹn ọmọ bíbí Akílà ní àlọ́à ló wá jọba tẹ́lẹ̀ ọmọ bíbí Akílà ní àlọ́à ṣùgbọ́n lẹ́yìn àtọ́kẹ́ àbàtẹ́lẹ̀ ẹni tètè ní creation ìgbà tó dé bí ni wọ́n tó dá ìbẹ̀rẹ̀ sílẹ̀. Ẹ̀rìn Ìjẹ̀ṣà ní ẹ̀rìn ìtàdógún. ìgbà tí lẹ́ka ń sọnù ni àwọn ọ̀mọ̀wé lẹ́rìn méjèèjì náà parapọ̀ pé wọ́n máa pè ní ẹ̀rìn Ìjẹ̀ṣà. torí ẹ̀rìn mọ̀jọ́ wà ẹ̀rìn pápá wà ẹ̀rìn ọ̀dún wà ẹ̀rìn ilé wà ẹ̀rìn Ìjẹ̀ṣà. àwa méjèèjì ló ń jẹ́ ẹ̀rìn Ìjẹ̀ṣà nígbà yẹn. kó tọ́fíìsì tá a kọ́ ẹ̀rìn Ìjẹ̀ṣà náà kọ́ sí. ó jẹ́ pé ẹ̀rìn Ìjẹ̀ṣà náà kọ́ sí tọ́fíìsì yẹn sí. ṣùgbọ́n ẹ̀rìn Ìjẹ̀ṣà náà jọ pawọ́pọ̀ tó jọ kọ́. nípa ní kíkẹ́ ìṣẹ̀ǹtà tó kọ́ fẹ́ ẹ̀rìn níbí àtẹ̀rìn Ìjẹ̀ṣà ló kọ́ sí lọ́gbà tó di pé wọ́n ti ń jọba tí lọ́tọ̀ ẹ̀rí kálukú. bàbá ẹ bá wò dáadáa oríire wo ni odò yìí kó bá Ẹ̀rìn Ìjẹ̀ṣà. ó lè ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan ẹ mọ̀ sọ́nà. oríire tó kó bá Ẹ̀rìn Ìjẹ̀ṣà ni pé every year every corner throughout the world wọ́n wá síbí oríire náà ọ̀nà tó bá Ẹ̀rìn Ìjẹ̀ṣà. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ó jẹ́ pé nínú dúrọ́sì wọn àwọn tó máa ń wá síbí nínú owó dúrọ́sì wọn táwọn náà gbé. bàbá ẹ jẹ́ ká kọ́kọ́ fi àsìkò yìí kí kábíyèsí aláyélúwà àti ìlú yìí ẹ bá ń kí kábíyèsí. mo kí kábíyèsí ọba Isaac ọ̀mọ̀wé ẹnjìníà Dr. Isaac Adéyẹba ọ̀kín ọlọ́rọ̀ kejì Akílà àti ìlú Ẹ̀rìn Ìjẹ̀ṣà pé ó kù múra ọdún abá wà láyọ̀ ọdún adẹ̀ ìyàbò fún gbogbo wa. bàbá nínú àwọn nǹkan ṣẹ̀ṣẹ̀ tẹ́ mọ́ ṣe nílùú ìlú àwọn ṣẹ̀ṣẹ̀ wo ni ìlú ìmọ̀ ṣe. ọdún Ìrò tá a mú wá láti Ilé-Ifẹ̀ òun la ń ṣe dàárọ̀ yìí. báwo ni ṣe máa ń ṣe. bá a ṣe máa ń ṣe ni pé ìlú ló máa àrèjì nǹkan tó fi máa ṣe ètùtù nínú ọjà. ilé olóyè mi lọ́wọ́ àpẹ̀tẹ̀ náà máa kó gbogbo nǹkan wọ̀nyí wá lóru tá a fi máa ṣe àdúrà. à á ṣe fún gómìnà à á ṣe fọ́ba à
àá ṣe fólóyè àá ṣe fún gbogbo ọ̀dọ́ ìlú aláboyún ọdẹ tó kámárìjà ògún tó káboyún ilé kó bí kíbi kágàn tó tọwọ́ àlàbòsò gbà ṣe ń ṣe yìí. ẹ ti tọ́ ọmọ ọdún mélòó báyìí ní káwù. I was born on January 15, 1952. I'm now 72 years. Bàbá báwo ni ìlú ìṣerí nígbà tẹ́ kéré? Ájúlọ odò Ẹ̀rìn Ìjẹ̀ṣà tó ṣe rí nígbà yẹn náà síbẹ̀ ló ṣe rí nìkan. Àìrọ̀ ọ̀làjú ti débẹ̀ o. Bó lè ṣe rí? Oríṣiríṣi irú tẹ́ẹ̀pù fẹ́ ṣe rí wọ́n ń fọwọ́ fà ní. Láyé ìgbà náà. Láyé ìgbà yẹn wọ́n máa ń fọwọ́ fà lọ sókè. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìgbà tí Arẹ́gbẹ́ kọ́lọ́n kó mú ẹ̀mí ẹ̀ dúró kọ́lọ́n kó bẹ̀rẹ̀ ràn lọ́wọ́ òun ló la omi lójú àwọn gómìnà tó ń wá wọn kàn ń powó wa wọn ń gbowó wa lọ kò sí nǹkan tó ṣe Arẹ́gbẹ́ ló ṣe gbogbo nǹkan tó wà níbẹ̀. Ló ṣe gbogbo eléyìí lọ. Gbogbo ẹ̀ ó ti yàtọ̀ títí ìgbà kan. Ó ti yàtọ̀ títí ìgbà kan. Bàbá wọ́n ń dáko lórí òkè. Abúlé tó wà lórí òkè tó jẹ́ ti Ẹ̀rìn Ìjẹ̀ṣà Olórógbó Owódé Aba Ìbàdàn Aba Ògbómọ̀ṣọ́ ó ti kó abà kan ní wọn tó wà lórí òkè yẹn so abà tó wà lórí òkè yẹn tó jẹ́ ti Akílà àti ìlú Ẹ̀rìn Ìjẹ̀ṣà ó tó abà 4. Bàbá níbo gan lomi ti wá torí òkòkò ò ní gbogbogbò ọmọ níbi tó ti wá níbo lomi ti wá. Orí òkè level ground tó bá gun òkè yìí já a máa kan level ground lókè ibẹ̀ ni omi yẹn ti ṣàn wá. Àti bó ní kí n bọ̀. Ó wá láti ìkan wá láti Ẹ̀fọ̀n Ìpólé Ìlọ́rọ̀ Èkìtì Ẹ̀fọ̀n yẹn náà Èkìtì náà ni bẹ́ẹ̀ ni ibẹ̀ level ground yẹn ló ti ṣàn wá síbí. A jẹ́ pé tá a bá dé ibi báyìí a lè gba bíbáyìí dé Ẹ̀fọ̀n. Dáadáa látòrí òkè yìí. A gba bí dé Ẹ̀fọ̀n a gba bí dé Ìpólé a gba bí dé Ọ̀gọ̀tún. Láti orí òkè yìí lọ. Bẹ́ẹ̀ ni. Bàbá wọ́n ní kò sí ẹranko tí ò sí lórí òkè tán. Nígbà kan kò sí ẹranko tí ò sí níbi torí aginjù ni. Bẹ́ẹ̀ ni orú òrùn tó hàn síbi gbogbo igi ló fọwọ́kọwọ́ ń bì àyìn lójú Ọlọ́run. Ṣùgbọ́n ìgbà tó di pé iná ń jógbó ọ̀pọ̀lọpọ̀ igi ló ń kú àwọn lagilagi náà tó ń bẹ so ọba ìlú ló pàṣẹ pé henceforth kò gbọdọ̀ gbọ́ ìró ẹ̀rọ ẹ́ńjìn kó wà làgì ń bì mọ́ so lẹ́yìn iná tó bá pa igi kò sáré láti gégi. Bàbá tẹ bá wà wò sáwọn ẹ̀rọ tó sì wà lórí òkè torí pé mo rí pé Òṣùmàrè látojú ọ̀run ọkàn ní odò. When we are talking about Òṣùmàrè láti ìran èrè python èrè òjìnà síbí. Ok èrè òjìnà síbí táwọn ẹ̀. Wọn òjìnà gbogbo ibi tó bá jẹ bí agbègbè tó jẹ́ pé omi yẹn dágúrẹ́ sí èrè a máa gbé bẹ̀. Èrè òjìnà síbẹ̀. Bàbá láti gbà yẹn ṣé ẹranko tí bẹ̀rẹ̀ kó kankan pàdé bí báyìí. Mo máa ń rí ọ̀bọ ń bí báyìí. Bẹ́ẹ̀ni. A máa ń rí àwọn ẹranko oríṣiríṣi ẹranko ní ìlú. Ẹranko mìíràn gan eku mìíràn lè léra wọn gbogbo kó bọ́ síbí kọjá pé òkú ẹ̀ náà máa bá ń bì. Nígbà tó máa ń léra wọn gbogbo wọn á dẹ̀ bọ́ sí ìkùkù. Wọn á kú látòkè. A bọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ni. Mo kí gbogbo níbikíbi tí a bá wà jákèjádò gbogbo àgbáláyé. Ọlámẹ́bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí Olóko Sẹ̀lẹ̀ Ajé. Olóko Sẹ̀lẹ̀ Ajé ló bí ẹja gbọrọgbọrọ tí bẹ nínú omi. Yọ̀mọ̀ dùnmọ́ra yóò sì lọ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè. Mo kí wa jákèjádò mo wà nílùú Ẹ̀rìn Ìjẹ̀ṣà èyí náà ti rí pé Ẹ̀rìn Ìjẹ̀ṣà waterfall rí. Bàbá bí wọ́n bá ṣe pariwo sí ẹni bẹ́ẹ̀ ni orin ni ó sì mọ ẹja sí. Bẹ́ẹ̀ ló máa ya ni. A máa pọ̀ sí. Irọ́mọ̀ ni. A máa pọ̀ sí ni. Tó bá ti ń pariwo omi yóò mọ pariwo sí. Torí gbogbo orí pé bàtà dé bí báyìí omi yìí ọ̀pọ̀ tó báyìí. Nígbà tó yá pariwo lẹ ṣe ń lọ omi yìí ń pọ̀ sí. Bàbá iṣẹ́ àwọn àgbà ni. Iṣẹ́ àwọn àgbà ni. Mo fi gbogbo àwọn jákèjádò gbogbo àgbáláyé yóò mọ dùn mọ́ wa láti Èdùmàrè. Ọlọ́lọ́bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí Olóko Sẹ̀lẹ̀ Ajé Olóko Sẹ̀lẹ̀ Ajé yóò bí ẹja gbọrọgbọrọ tí bẹ nínú omi. Yóò mọ dùn mọ́ wa o yóò mọ kúrò máwọn ọ̀tá wa. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ̀ mí akọ̀ráyè ọmọ ogun tẹ̀dúdó ni mí
ọmọ rẹ̀ ní pàdé ìjà lójú ọ̀nà ìjà òwú mi jáwọ́ lọ tẹ̀lú ìdákẹ́jẹ́dọ́ mo wá fẹ́ go bàbá ńlá bàbá ẹni tó máa tọ́ mi. bàbá ẹ̀yin náà torí kìlú yín èmi ti torí kìlú tèmi ọmọ abísógun ni mí tí ò gbọdọ̀ sáfógun ẹ̀yin náà torí kìlú yín bàbá. àwa ni ọmọ àgbélékú ó pa kílàdé ìyọ̀sẹ̀rì oníbẹ̀lẹ́jẹ̀ ń gbọ́ mọ̀ pé wẹ́rẹ́ alọ́mọ olódò ọjà ní gígùn bí ayẹyẹ ayẹyẹ lóru ilẹ̀ rẹ̀ wà akílà ní ọba ìlú Ẹ̀rìngbìṣà tó òun ló tẹ ìlú Ìdó tó oríkì ẹ̀ nìyẹn gbogbo ọmọ Ẹ̀rìn ló mọ̀ pé wọn ò gbọdọ̀ jẹ ìpèrè nínú ìtàn tá a bá ti gbọ́ àgbélékú wọn kírètì ẹ nígbà tá a débí ni àgbélékú yẹn ọ̀yàwó ọba ló bọ aṣọ kọ igi ìpèrè wa fà mọ́ ìgbà ibi tí ìpèrè bá sì ti fà bí omira ọkùnrin ló máa rí so ọba wa rò pé bóyá ìyàwó ń ṣe àgbèrè ni bó ṣe mú àdá tó bẹ̀rù ẹ̀ nìyẹn ìgbà tó wá discover pé ìyàwó òun ò ṣàgbèrè pé ìpèrè ló fà mọ́ aṣọ ẹ̀ òun náà bínú para ẹ̀ wọ́n ṣe sọ pé àgbélékú pa ní ìpèrè lẹ́rìn àgbélékú pa kẹ́là ọdẹ ìyọ̀sẹ̀rì torí bẹ́ẹ̀ lẹ́jọ́ ìjọ ọmọ ìgbéwẹrẹ lọ́nà yìí tó ti torí pé ó fi bínú pé bóyá ìyàwó òun ṣe àgbèrè ló bẹ́ orí ìyàwó ẹ̀ ṣùgbọ́n létà ló wá discover pé ṣe ni ìpèrè fà mọ́ aṣọ ẹ̀ tí ó fi dàbí omira ọkùnrin tó fi bẹ́ orí ìyàwó ẹ̀ ìgbà tó sì wá gẹ̀ẹ́tì òun náà wá bínú para ẹ̀ náà sọ pé àgbélékú pàkẹ́là ọdẹ ìyọ̀sẹ̀rì torí bẹ́ẹ̀ lẹ́jọ́ ìjọ ọmọ ìgbéwẹrẹ lọ́nà yìí ó ṣe rí nìyẹn. mo kí gbogbo ìjákèjádò gbogbo àgbáláyé yóò mọ dùnmọ̀ wa yóò mọ kúrò máwọn ọ̀tá wa láti Èdùmàrè Akọ́láwọlé Aláọdé ló kọ mi èmi mo ń ṣe àfihàn láti lè jẹ́ kẹ́ mọ̀ wípé ìṣẹ̀ṣe bẹ nílẹ̀ Yorùbá àti wípé gbogbo nǹkan tẹ̀ ń wò yìí nǹkan ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ǹbáyé ni ó ti wà tipẹ́tipẹ́ ó ti wà kan tó bí baba ńlá baba tó bí baba wa torí ẹ̀ mo ṣe ń kí gbogbo wa ò nílẹ̀ àti ní dàásúrà wípé yóò mọ dùnmọ̀ wa yóò mọ kúrò máwọn ọ̀tá wa wọ́n ti ní ká pa àti pa wọ́n ti ní ká máa ti mọ̀ wọ́n ti wá lè rìn wọ́n lẹ́rọ kí ni alẹ́ rẹ̀ kété kíkú kọmọdé wa kété àìsàn kọmọdé wa kété títowó tọmọ wa mọ ìyáálé gbogbo wa jákèjádò gbogbo àgbáláyé mo kí wa o yọmọ dùnmọ wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláọdé ló kọ mi o. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. kó tó di pé a pe èèyàn tàbí pé a send message pé mo send owó kan sẹ́nìkan ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kí n máa mọ̀ kó má lọ di ìgbẹ̀yìn lẹ́wọ̀n jẹ́ kí n máa mọ̀ eléyìí ò ní lè bá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ti sẹ́ǹdì owó kan tí ó yẹ kan sẹ́ǹdì sí àwọn kan táwọn ẹ̀ṣẹ̀ wá ń pè mí lẹ́yìn ìgbà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe torí pé ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹni tẹ́ bá sẹ́ǹdì 1.8 million naira sí kí ló fẹ́ fi 1.8 million naira kí ló fẹ́ fi ṣe ẹlòmíì ò tiẹ̀ sọ pé òun máa bá yín ra ẹṣin òun máa bá yín ra màálù òun máa bá yín ra kinní kan irọ́ ni o iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá mo fi Ọlọ́run ọba tó ní ayé àtọ̀run búra ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò lè rárá tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe á sì rí bó ṣe yẹ kó rí yóò mọ ju wa ṣe o ibikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń pariwo wípé àwọn aráàlú òyìnbó nìkan ni mo face rárá o ìsaráàlú òyìnbó nìkan ni mo face o ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ jẹ́ kó yé wa gan lẹ́nu wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà gan fẹ́ pọ̀ jù àwọn tó ń pè mí nílùú òyìnbó lọ ẹ̀yin ọ̀kan lè mọ̀ ni torí wípé tẹ́ bá wo àwọn miss call mi tó pọ̀ jù àtàwọn messages tó pọ̀ jù lórí fóònù mi àwọn aráàlú òyìnbó lọ́pọ̀ jù tí mi ò tí ì dá lóhùn ṣùgbọ́n àwọn tó pè mí tí mo attend sí jù àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni yóò mọ dùn mọ́ wa o yóò mọ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláọdé ló kọ mi o ẹ jẹ́ kí n mọ̀ ẹ tó mọ̀ fún ẹnikẹ́ni lówó o. oúnjẹ kúkú lọ òrìṣà tó òrìṣà lọ ọtọ òrìṣà lọ ẹnìkan jẹ nìkan lọ wọlé òkú dọ̀ọ̀sà wọlé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín.